ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tá a gbọ́ tó tún lágbára tó tún yà wá lẹ́nu òní gist àǹtí wa o fashion wọ́n tún gbé tuntun dé o. wọ́n láwọn fẹ́ advice Queen Naomi o wípé ṣé dandan ni kí Queen Naomi padà sínú palace ni wípé nítorí palace ti yàtọ̀, palace ò rí bí palace ṣe rí tẹ́lẹ̀ mọ́. wípé bí Queen Naomi ṣe wà ní royal mansion yẹn kàn ra dúró síbẹ̀ ó bẹ́tà fọwọ́ o. wípé ó bẹ́tà fọwọ́ o ju kán torí bọnú palace lọ. wípé torí ewu tó wà níbẹ̀. ẹ̀yin èèyàn lé lẹ́nu àǹtí wa fashion allegedly bí a ṣe gbọ́ ni o, tó bá yẹ pé gist yìí òótọ́ ni bí a ṣe gbọ́ la ní ká mú wá fún yín ẹ̀yin aráalé. wọ́n ní àǹtí wa ní kí Queen Naomi má padà wá sínú palace o, wípé palace ò dàbí palace ti tẹ́lẹ̀ mọ́. wípé òun gan tó òun bí ọmọ òun mọ nǹkan tí ojú òun ń rí nínú palace kábíyèsí. wípé torí ẹ̀ lòun ò fi fọ́ sí i láti wá sí inú palace yẹn tipátipá. wípé Queen Naomi dẹ̀ ní pé ọ̀rọ̀ church náà máa ń ṣe. wípé òun tóun wípé òun sì mọ àwọn nǹkan tóun máa ń ṣe láti fi protect ara òun. ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn wà allegedly tán ní àǹtí wa fashion sọ. wọ́n ló ní kí Queen Naomi má try láti wá sínú palace yẹn o nítorí pé palace ò save fún wọn o. wípé àwọn èèyàn inú wọn ò dùn fún Queen Naomi láti return sí inú palace. ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí wa fashion. wípé sọ kí Queen Naomi má try láti wá sí inú palace yẹn o. wípé torí ewu wà ń bẹ̀. wípé ewu yẹn kò ń ṣe ewu kékeré. ẹ̀yin èèyàn lé lẹ́nu àǹtí wa fashion ni a ti allegedly gbọ́ wípé wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? orúkọ mi ni Mashola kò yí padà. a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. a ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan lórí channel yìí. ẹ kàn sí wa ní Mashola Gist TV. ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o. ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. òkè òkè ní ọlá yín á máa lọ o. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. àǹtí wa fashion wọ́n má sọ̀rọ̀. wọ́n ní kí Queen Naomi má padà sínú palace o. wọ́n nítorí kábíyèsí oríṣiríṣi nǹkan náà ti fẹnu wọn sọ fáwọn nípa return Queen Naomi. orogún ilé ayé. ẹ̀yin èèyàn lé wọ́n ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. wọ́n ní nǹkan táǹtí wá sọ pọ̀ gan mélòó mo fẹ́ máa sọ fún yín. nǹkan tá a gbọ́ allegedly ni o ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé èmi á torchlight sọ̀rọ̀ yìí. àti wa fashion lákọ̀ọ́kọ́ ná ẹ̀yin kọ́ ni Queen Naomi. Queen Naomi ló mọ̀ bóyá wọ́n fẹ́ padà àbí wọn ò padà. bí palace bá rí bíi ti tẹ́lẹ̀ bí ò rí bíi ti tẹ́lẹ̀ ẹ̀yin kọ́ lọ́lọ́run. ọlọ́run tó ń ṣọ́ Queen Naomi láti ìjọ yìí ààbò ẹ̀ máa wà pẹ̀lú wọn ni. kò sí èèyàn kankan tó máa dẹ́rù bà Queen Naomi nítorí ẹ̀ kì í ṣe ọlọ́run. bí Queen Naomi ṣe wà yẹn tó bá wọnú palace yẹn kò sí nǹkan tó lè gbé wọnú palace ó máa bàjẹ́ ni. nítorí pé ọlọ́run ò kì í fi ọmọ tiẹ̀
kò kí ń fi sílẹ̀. Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn Queen Naomi. Kí ló sọ? Ó ní òun kì yóò ṣaláìní. Ó ní á kọjá lórí kìnìún àti paramọ́lé, ó ní wọn kì yóò pa lára. Nítorí nǹkan tí Ọlọ́run sọ ni. Ọlọ́run ò dẹ̀ kí ń sọ̀rọ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́, kì í ṣe ènìyàn. God is not man that will lie. Ẹ̀yin èèyàn léṣẹ̀ ń gbádùn mi. So ẹ fi ìyẹn sílẹ̀ àǹtí wa fashion. Ẹ fi sílẹ̀ fún Ọlọ́run láti parí iṣẹ́. Ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́, kò sí ẹnikẹ́ni tó máa ní kò ní ṣeé ṣe. Ẹni tó bá ní kò ní ṣeé ṣe, ó mì ń pé ó fẹ́ rí ìjà Ọlọ́run nìyẹn. So gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ, kán má padà sínú palace o. Palace ò rí bíi tìgbà kan mọ́, bullshit ní gbogbo yẹn. Queen Naomi á padà sínú palace yẹn tó bá ti yá. Tí Ọlọ́run bá ti ní ó ti yá ọmọ mi máa nìṣó. Kí Queen Naomi tó gbé ẹsẹ̀ kan lọ́ọ̀ máa gbé ẹsẹ̀. Ó máa gbé ẹsẹ̀ àẹ́ẹ̀dì wọn. Ó dẹ̀ máa pa gbogbo ogun. Ó máa pa gbogbo ẹ̀ pátápátá ló máa parun kan tó débẹ̀. Ṣé Queen Naomi ló ń ja ìjà yìí fúnra wọn ni? Ọlọ́run ló ń jà á. Sẹ́yìn aráalé, mo rò pé ń gbádùn mi. Nǹkan tí wọ́n ní àǹtí wa fashion sọ nìyẹn, ṣùgbọ́n èmi mọ̀ pé kò séwu fún ọmọ Ọlọ́run. Tá bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí, a máa mú wá fún yín o. Mo dúpẹ́ lọ́wọ́ etí tó ń gbọ́ mi o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Ọlọ́run ọba láàánú á bá mi wà pẹ̀lú yín o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Gbogbo ẹ̀yin new subscribers tẹ́ ṣe darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin yóò subscribers, ẹ ṣé, ẹ kú àdúrótì. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.